Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù owó eégún apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fáwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù owó eégún torí wípé àǹfààní tó máa rí ni wípé fíìmù náà ó kọ́ni lọ́gbọ́n ó sì tún ń lani lóye pẹ̀lú fíìmù tó jẹ́ wípé ó dùn gidi gan ni. Mo mọ̀ wípé púpọ̀ lára yín ẹ kò ní lè dúró láti wo apá kejì fíìmù owó eégún lónìí. A máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà àti wípé òṣèré wo lẹ tún nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù owó eégún. Ẹ tẹ orúkọ àwọn òṣèré tí ẹ mọ̀ wípé wọn kópa nínú fíìmù yìí, ẹ tẹ orúkọ wọn sí comment section ká lè sọ̀rọ̀ nípa wọn àti wípé ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí wọn. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tí bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.